láìpẹ́ yìí ni àwọn ẹgbẹ́ olóṣèlú káàkiri Nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ ètò ìpolongo ìbò wọn. Aṣáájú lọ sí Jos lánàá, ó tẹ ìwúre, ó ṣe gbogbo ìwúre fún PDP níbi tí wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn náà. Sà, kí ni ọjọ́ ọ̀la Bọ́lá Tinubu nídìí òṣèlú? Ṣé ó ṣì wà ẹ̀yìn sọ́ngbà yẹn àbí Ọlọ́run ti padà bóyá ó ti wá rí lẹ́yìn àbọ̀ ti kàn sí wọ́n ti gbé gbẹ̀mùgbẹ̀mù wá ọ̀rọ̀ ti yí padà? Àwọn àwọn ṣe wòlíì tó mú nọ́mbà. Ẹ jókòó sára. Àwọn àwọn ṣe wòlíì tó mú nọ́mbà. Ọ̀rọ̀ Ọlọ́run ò yí padà. Buhari ni the last president of APC. Àti sọ́ngbà yẹn pé Jonathan ni last president of PDP. Kò yí padà. Kò sáyè fún Tinubu àti Atiku àti Obi gbogbo wọn kò sáyè. Ọmọ báyìí lọ́wọ́ ti jókòó lórí ìjókòó ẹ̀. Òun ló máa ṣe president Nàìjíríà. Lọ́dún ní oṣù mẹ́ta. Dúró. A ti sọ pé Tinubu ò yan president wa pé oyin ni ẹlẹ́dàá ẹ̀. Nǹkan ní nǹkan náà máa ń kú sí. A lè ti sọ tẹ́lẹ̀ ní 2019 pé Atiku títí ó máa fi kú pé òkè lè ṣe lórílẹ̀‐èdè yìí. Ọ̀rọ̀ Tinubu mò ń sọ fún Ọlọ́run kó má fi hàn Tinubu hàn mí mọ́ ni. Bí mò ń jẹun Ọlọ́run máa fi hàn mí kí kò wọlé, bí mò ń rìn lọ, bí mò ń sùn, bí mò ń ṣe. Mò ń gbàdúrà pé Ọlọ́run mi tẹ̀ fẹ́ rí ìran ẹ̀ kí wọ́n má fi ìgbésẹ̀ hàn mí mọ́. Kí ló dé? Olórùka ti gbòdùka. Ọmọọba wọlé. Buhari ọmọọba Ọlọ́wọ̀ mo ti sọ fún yín. Kò sí nǹkan tó yí padà. Àwa àwọn ṣe wòlíì tó mú nọ́mbà ó dè ní ó dọ̀la. A ti sọ Nàìjíríà ti dẹ̀ ti sọ pé orí Buhari ni ìyà ti máa jẹ wá gbẹ̀yìn pé mẹ̀sáyà ti dé. APC owó wọn náà fẹ́ gbà lórí àwọn kọ̀ọ̀kan tí mo máa ṣẹlẹ̀. A ti sọ tẹ́lẹ̀ pé PDP APC pé wọ́n rú Nàìjíríà mọ́. Àyípadà èmi ò ń ṣe wòlíì tí ṣé ó wà ń bẹ̀ ìyá ṣe ń wà nínú ọbẹ̀. Àwa sọ tí wọ́n bó bù ẹ́ kó bílíọ̀nù dání. Ìdílé lámo ti jáde mi ń ṣe ìdílé elébi. Tó bá ń pariwo ńgbà tó ń lówó Nàìjíríà àwọn Fájẹ́rókùn Aládésùnrún àbúrò bàbá mi ni. Ẹ̀mọ́ máa gbọ́ bọ́n ṣe Aládésùnrún àwọn tó lówó ìdílé wa náà. Ọmọ onídìógún ọ̀fìsídógún ni ẹni tó bí mi ló bí. So àwa òkú ìdílé bóyá ìdílé kan ìdílé elébi ni ó ti o. Wọ́n mọ̀ wá lọ́wọ́ ìdílé olówó ni wá. Wọ́n dẹ̀ train wa with discipline. So òṣòwò tó lè kó wà owó wo ló ní lọ́wọ́. So Tinubu ò níbi kan lọ owó tó ń pín yẹn ń sinra ẹ̀ sílẹ̀ ni wọ́n rẹ̀ máa tó ẹrù ẹ̀ bí Abacha. Sanwó-Olú ó máa páàkì ẹrù ẹ̀ gómìnà ẹyọ kan tó ṣe mọ́ ló ṣe yìí. Sanwó-Olú kó máa páàkì ẹrù ẹ̀ gbogbo ẹ̀ máa dàrú jẹ̀ǹdó àti gbogbo fúnkẹ́ wọn níbi kan lọ. Gómìnà ìkólẹ̀ kò tún ṣe PDP kò tún ṣe APC. Àwọn yẹn wá ra tí wọn bísíkò tọmọdé ń jó àwọn ní jẹ̀ǹdó àti fúnkẹ́ Akíndélé bísíkò tó bá gbé fún ọmọdé báyìí tó bá tán sápá sáré jó àti sunkún lọ báyà ẹ̀. Ìnáwó kérésì. Bẹ́ẹ̀ ni so òun ni o so bó ṣe rí nìyẹn. Bàbá. A ti sọ fún inú pàtì ló máa jáde tí APC bá gbé ìgbésẹ̀ bóyá òun fẹ́ yí ọgbọ́n ìbò kan Buhari máa káwọ́ sókè bá ológun máa gbàjọba lọ́wọ́ ẹ̀ wọ́n ti ẹ̀ wá ṣe election new election ni ẹ ti fìyàn sílẹ̀ tí ò bá gbé ìgbésẹ̀ náà ó máa dàrú. Kò sí president inú wọn èmi ò mú àríyá táyé lénìí àti yàtọ̀ ìlọ́la kì í ṣe mi o mi bá yàn mu ẹyí ọkọ̀ tọ́lọ́run bá ti fi hàn mí yẹn kì í dẹ̀ disappoint mi. Kò síbi tó ń lọ. Ẹ jẹ́ àpàdà sórí ìtẹ̀kọ́ yẹn sà ẹni jẹ̀ǹdọ̀ ń ta disco Sanwó-Olú. Sanwó ẹni kó máa páàkì ẹrù ẹ̀ ó máa múra sílẹ̀ ẹyọ kan tó ṣe ló máa ṣe mọ́ mo ti rìkọ́ọ̀dù ẹ̀ tẹ́lẹ̀ náà tẹ̀bó wà ní rìkọ́ọ̀dù. Bọ̀ pátì mẹ́ta ló wà lẹ́kọ̀ọ́. Kò rí ẹ gbàgbé pátì kankan a ti sọ fún new party gbogbo àwọn tó ń ṣe wọ́n ṣeré wọn ni
election tó máa gbé Messiah wọlé ọ̀tọ̀ ni ẹ gbàgbé ẹ̀. bàbá tí a bá sọ nípa ètò òṣèlú àbí ètò ìbò dídì ó ní onítọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ní báyìí INEC ti kágbá ìforúkọsílẹ̀ wọ́n ti kágbẹ̀ ńlẹ̀ báyìí ohun tó wà ní gbòòrò báyìí tó wà ní Nàìjíríà lónìí báyìí ni ètò ìpolongo òbò ẹpolongo tó bá wá padà fi àràgbá ètò ẹ̀rọ a máa lọ fún ètò ìdìbò gan ìsìtẹ́ sọ pé ẹgbẹ́ mi ló máa wá. mo ti sọ fún yín Abíọ́lá ń kọ́ ṣé ẹ dìbò Abíọ́lá ń bí ṣé ẹ dìbò Abíọ́lá àkí ló ṣe ó wọlé tí ó ti president Nàìjíríà asọ́ngbà yẹn tí wọ́n ṣèpè fún wa ní pé èmi ní number 1 wòlíì oníjìbìtì wọn mọ̀ Nàìjíríà pé ọ̀rẹ́ lòun àti Babangida ọ̀dẹ̀ ti fi Kùránì búra fún. ó ti sọ pé inshallah. bẹ́ẹ̀ ni so bó ṣe rí nìyẹn táwọn sábà fi Kùránì búra fún ẹ kó mọ̀ kó fẹ́ lu ẹ̀ ń jìbìtì ni. nínú ọ̀rọ̀ tẹ̀sán ni ẹ sọ pé àwọn ọba ìlú Ọ̀wọ̀ ó ti wà lórí àpèrè rẹ̀. ọ̀rọ̀ tí ó ti jókòó. nínú ọ̀rọ̀ yìí náà lè ti sọ pé ọmọ olíjogun ìṣíjogun ní ìlú Ọ̀wọ̀ ọmọ bàbá Ọ̀wọ̀ tẹ́ máa ń sọ yìí o ṣé wòlíì Ọlágbólóyè Fálẹ̀mú ni ẹ̀ ń wí ni ìbátan yìí. ó ti o tí ọmọ jẹ́ ìṣàlàyé fún yín Ọ̀wọ̀ 9 ló wà Ọ̀wọ̀ sẹ́ńtà ibi ọmọ ìyá mi ọmọ ọlọ́wọ̀ ni ìyá tó bí mi Ọ̀wọ̀ 9 yẹn ìṣíjogun ẹ̀ làgbà wọn ni number 1 bàbá mi ọba bẹ̀ ni kó tó kú ọmọ ọba bẹ̀ lé mi ṣé ó ti yẹ sìn so bí òṣèré nìyẹn ilé ìyá mi lọ́wọ́ Ọ̀wọ̀ sẹ́ńtà ọmọ ọlọ́wọ̀ níyá mi ń bẹ̀ èmi náà tí wàá jẹ́ ọmọ oníjogun ọ̀fìṣíjogun lọ́wọ́ òṣèré nìyẹn. n táwọn béèrè ni pé ṣé bí ẹni àbẹ́yìn gangan lè sọ. ẹ tó bá jẹ́ ọmọ ìgbà tó ọmọ ọba ìlú Ọ̀wọ̀ la pé fámìlì ló máa jẹ́ fún mi náà kò ń ṣe yìí. bó jẹ́ pé kí mo jẹ́ orí pósítà tí mo lẹ̀ tàbí mo bá yín ṣòṣè lórí máa bá ohun tó ń gbà ẹni ni ẹ máa jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. ẹni tá a sọ ẹ ní ìṣòro díẹ̀ lẹ́gbọ́n ń bẹ̀ ẹ tá a sọ ẹ náà jagunjagun ni kẹ wá gbọ́ lé ní àmọ́ iṣẹ́ ẹ pọ̀ ìgbà díẹ̀ láti mú jáde. o ti wá yàtọ̀ báyìí. nígbà tí ẹ ti sọ. jagunjagun ni ìránṣẹ́ Ọlọ́run ni jagunjagun ni. àgbẹ̀tún ni. nígbà tí ẹ sọ̀rọ̀ tí ẹ sọ yìí ọ̀kan lára àwọn ọmọ ìlú Ọ̀wọ̀ tí wọ́n jẹ́ aṣáájú òṣèlú dáadáa ayé mọ̀ dáadáa náà ni amòfin Rótìmí Akérédolú àwọn tẹ̀ ní bóyá òun ni bàbá ń fi ọgbọ́n pàṣàmọ̀ pé òun ni wọ́n á fẹ́ gbéjọba fún tí gbogbo ẹ bá Akérédolú ò lè jẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ni jẹ́ báwọn àjẹ́ funfun ló wá bẹ̀bẹ̀ kí n gbàdúrà fún lọ́jọ́ yẹn tí mo gbé rẹ́kọ̀dì ẹ̀ jáde pé Ọlọ́run ní kí n gbàdúrà fún kó lè ṣe second time kó máa páàkì ẹrù ẹ kò ní parí ọ̀sá ẹ̀ tán bẹ́ẹ̀ sọ fún kó máa páàkì ẹrù ẹ̀ ó ti parí náà báyìí olóòtú. lóò 2024 ló ń lọ tẹ́lẹ̀ kò ní parí ẹ̀ tán nígbà tí lálà máa lò lẹ́yìn náà gbogbo Akérédolú ẹ tẹ̀ sọ̀rọ̀ ẹ̀ síta tó bá da December gbogbo àwọn àjẹ́ Nàìjíríà máa pé wọ́n máa pé sílùú Ìbàdàn láti ṣe ìdájọ́ fún Akérédolú wọ́n fẹ́ discipline ẹ̀ àbámọ̀ ló máa gbẹ̀yìn ẹ̀. bàbá kí ló ṣe. ó ṣẹ̀ wọ́n ni ó ṣẹ̀ gbogbo àwọn àbàtà Haúsá o àti Ìgbò àti gbogbo. ṣé lórí ọ̀rọ̀ grazing ṣé ò ní ṣá. kì í ṣe yẹn. n pé wọ́n ń da màálù jẹ kó ní gbangba. kì í ṣe yẹn kò wọ ẹgbẹ́ ó dá nǹkan ṣe. ọmọ ayé ló náà. kì í ṣe ọmọ ayé kò wọ ẹgbẹ́. irú ẹgbẹ́ wo. kò sínú ẹ kò júbà lẹ́dọ̀ àwọn alágbára. wọ́n máa ẹ̀ṣẹ́ tẹ̀ pọ̀ àwọn tó fẹ̀sùn ẹ̀ hàn àwọn Haúsá náà fẹ̀sùn ẹ̀ hàn gan wọ́n ka ẹ̀sùn ẹ̀ oníṣiṣi ìlú tó bí náà wọ́n ka ẹ̀sùn ẹ̀ so wọ́n máa wo nǹkan tó máa kẹ́yìn ẹgbẹ̀yìn. gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ ìlú wọn tí ó lẹ́nu dára tẹ́nu ẹ̀ tó lẹ̀ tí ẹ̀ ń gbóhùn Ọlọ́run tẹ́ ń gbóhùn Olódùmarè ìjó ti ẹ̀ kàn sí pé bàbá ẹ ṣàdúrà fún mi jẹ́ ń bọ́ lọ́wọ́ wàhálà tó ń gbé bọ̀ yìí. kò lè sọ fún mi ṣe bí awo ni àyèmí àtúnwò ò lè ṣe papọ̀ ògbóni ni nà ẹlẹgbẹ́ náà ìmọ́lẹ̀ mi ò lè bọ́ lókùnkùn ṣe papọ̀ wọn ò lè wá ògbóni ni wọ́n. ṣùgbọ́n tó bá wà lọ́la ń kọ́. kò sókè ló ń wá bọ̀ kò lè débì àwọn àpè iná máa jó òun ẹni tọ́wọ́ ọ̀bámọ́ ò lè dẹ́dọ̀ mi ṣàṣàyàn ni ò lè dẹ́dọ̀ mi wọ́n ti mọ tó bá wá fẹ́ dán mi wò nínú àdẹ̀jọ́
ẹni tó bá jẹ́ ẹ̀mí kòkò tó bá wà ránṣẹ́ Ọlọ́run wá ó fẹ́ dán wò ni. ṣùgbọ́n táwọn èèyàn sọ ni pé lásìkò Rotimi Akeredolu ìlú Ondo ṣe dáadáa. kí ló ṣe síbẹ̀ tẹ bá aláṣẹ advice ẹ̀ ń second time nígbà yẹn táwọn adìẹ funfun wá bá mi pé kí n gbàdúrà fún kó lè wọlé mo gbé jáde nígbà yẹn tí mo sọ pé Ọlọ́run ti gbàdúrà ẹ̀ pé ó máa wọlé. ṣùgbọ́n tí ó ṣe é sìn mo wá advice ẹ̀ pé kó má ṣe bí ajá ṣe ó tú ọ̀wọ̀ ṣe o ṣùgbọ́n mo lọ síbẹ̀ láìpẹ́ mo rí pé ó ń ṣe títì sọ́wọ́ ṣùgbọ́n kò gbé ilé iṣẹ́ síbẹ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.